lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun Ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. ẹni láti ṣe ọlọ́run bá ti kéré lójú yàn ó sì wálẹ̀ iṣẹ́ ọlọ́run ọ̀gbọ́dọ̀ kéré lójú rẹ̀ ntọ́lọ́run bá gbé tóbi bọ́lọ́run gbé tóbi o ntọ́lọ́run bá pọ́n bọ́lọ́run pọ́n ntọ́lọ́run bá pàtàkì bọ́lọ́run pàtàkì ẹ̀ ntọ́lọ́run bá ti rí tọ́lọ́run fẹ̀yìn fún nǹkan náà ọlọ́run gbogbo wọn náà bá gbá dáhùn tóbi ìbílísù nìkan lọ́ọ́yà rí o ọlọ́run ò ní gbá dáhùn tóbi. Qala ya Iblisu ma manaka. tó wá di sùúrù ọlọ́run dé kò tètè bínú sí i ó sì ní ọba gbé tóbi ò sì bá gbé tóbi ó ní ìbílẹ̀. Ma manaka an tasjuda lima khalaqtu bi yadayya. ó ní kí ló dé tọ́ wá bá mi fi kí ni forí balẹ̀ fún sí ọwọ́ mi. Astakbarta am kunta minal ali. ọlọ́run kò jẹ́jẹ́ tí ro. Astakbarta. kò jẹ́jẹ́ tí ro àlejò ti pé òun ti kọ́ńtínà wọ́n náà ń fi ilé ara rẹ̀. Am kunta minal ali. àbọ̀ òun kò jù lọ. Qala ana khayrun minhu. ààrẹ lójúwe ló sọ pé èèyàn tó ń jẹ fọlọ́run ọlọ́run kó mi sílẹ̀ náà ó tún wá ń di mí olórí jù lọ. Khalaqtani min nari. ọlọ́run máa bí o ti ṣẹ̀dá mi ni alẹ́kítàmì mi náà rí ọ̀ṣẹ̀dá mi látara náà. Wa khalaqtahu min tin. nígbà tó ń ṣẹ̀dá eléyìí ibi àrùfọ̀ lásán ló ti ṣẹ̀dá rẹ̀. Qala fakirun biha fa innaka rajim. ọlọ́run ní látòní sọ pé ọ̀nà àlọ́fẹ́lá rẹ̀ sọ pé tí mo kó tóbi lọ́dọ̀ wọ́n ní ò tóbi lọ́dọ̀ rẹ̀ wọ́n wá ń sọ fún mi ọlọ́run kò jù lọ ọlọ́lá jù lọ oníyì jù lọ olówó jù lọ ìtọ́nà bá ti pán àyíwá tí ń pán dáadáa ní sọmọ kékeré rẹ̀ àmọ́ bí ọ̀kan ọlọ́run ọ̀dájú ìdí àkọ́ pé mo ti pán lé èyí tó bá ń pán lé. Qala fakirun biha fa innaka rajim. àwọn náà nígbà tó o ti bá ń pa tí mo pa ní ọlọ́ni jáde ìdílùsù jáde níbi tó dé. Fa innaka rajim. ọlọ́run ló ti dẹ ní oko látòní bí a ti ń sọ ọ́ lóko ẹnu wọ́n máa sọ ọ́ lóko ọwọ́ bí a dé maka wọ́n kókó tì òkò tọwọ́ nù ọwọ́ akọ àwùsùlùláì nínú àṣìṣọ́ wọ́n tún máa sọ ọ́ lóko ẹnu látòní lọ. Fa innaka rajim wa inna alayka la'nati ila yawmiddin. ọlọ́run ní tí wọ́n jẹ́ lánàá àwọn ọlọ́run Àlékà. máa gbọ́ o gbogbo owó tó gbé tọ́lọ̀ bá ti pán tó ọ̀pán ìyàtọ̀ jẹnu ọlọ́run láwọn kọ́ ìyà tí ti gbé ọ sọ̀rọ̀ pé mo rèsì ìwọ náà sọ̀kalẹ̀ bí ọwọ́ àwọn jábọ́ sálíbùnù kọ jáde kó nínú dáìrá ìjáde kó bẹ ìyà àkọ́kọ́ nù. Wa inna alayka la'nati ila yawmiddin. ọlọ́run ní ìjà ìtọ́wọ́ jáde láti máa sọ lóko ọlọ́run ní tí wọ́n jẹ́ làánà mi làánà tí. Ila alayka ila yawmiddin. ọlọ́run ní dídí ọbí dandan ní ọmọ wa bọ̀ tí ó fi dídí ọbí rẹ̀ kí a máa ìtura ẹ̀kọ́ tó rà ló gbà mọ́ gbogbo ẹni tí ìtọ́nà bá ti gbé tóbi tó bá ti yóò tóbi. Dhalika wa man yu'azzim sha'a'ira Allahi fa innaha min taqwal qulub. máyì áàsì Sha'a'ira Allah. gbogbo tó bá ti tóbi tọ́nà bá gbé tóbi gbé nǹkan náà tóbi ànábì tóbi
bó ṣe rí lọ́dọ̀ Ádámà mo tún lọ́dọ̀ Ìsá tún bá bẹ́ẹ̀ láti Mùránà kọ́. ìsìnkọ́ láti lùmọ̀lá ìgbọ́dọ̀ ìyá Máríyámù iná láàyò bá sì rú bíbí kẹlẹ́mẹ́tì mi ní oṣù ìmọ̀sí ìsàkóso Máríyámù wàdí àmì dúníyà wàlẹ́ àkìrà tí wọ́n mi náà lè mú kọ́ra bí náà wàyò kálí wọn náà sábì máa di wà pálá wà nínú sọ̀lì yìí náà kọ́lá tí rọ́bì àná يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق من يشاء إذا قضى أمرا فإنما يقول له àmọ́ Ìsá ti tóbi jù yẹ lọ Ọlọ́run ti pọ́n lé ó ní ẹ̀nà wọ́n pé tóbi àwọn èèyàn pín sí méjì lórí Ìsá wọ́n ní tó ṣe Ọlọ́run ní àbí Ọlọ́run ní àwọn àgálà gbé tóbi àwọn àgálà ní gbé tóbi Ọlọ́run mo nínú ẹ̀lẹ́lẹ́sàn àwọn tí wọ́n gbé sí Ọlọ́run tóbi orí bẹ́ẹ̀. Màlámà àṣà Ìsá mi ní òmòlù kúfúrà ó ṣeun ọ̀dà mà ní à ń sọ̀rọ̀ ìlàlá pé nǹkan dìde táwọn kò ní takú sọ́nà tẹ́lẹ̀ ọ̀gbáyàwó Màlámà àṣà Ìsá mi ní òmòlù kúfúrà ọ̀dà mà ní à ń sọ̀rọ̀ ìlàlá ìwé Ìsá òtògẹ́ kúfúrù jẹjẹrẹ tọ́lọ́wọ́ Ìsá wọ́n ṣe kúfúrù sí ìyá àtẹ́lẹ́ ọmọ àgbà tí ẹ máa tọ́ ìyá ní kò sí kankan kọ́lá bẹ̀ ní à ń sọ̀rọ̀ ìlàlá tani ọ̀rọ̀ náà lọ́wọ́ nù yín kọ́lá ní àwà ìlú nàdánù ọ̀rọ̀ àwárí tó ń dúró ẹjọ́ náà nìyí kọ́lá ní àwà ìlú nàdánù àwọn àwárí yóò náà wọ́n á náà wá sọ́rí kìí rẹ̀ wá kò ní rẹ̀ wá kò ní rẹ̀ gbọ́dọ̀ wá kò ní rẹ̀ àlàáfíà wá kò ní rẹ̀ àdìsìkì wá kò ní rẹ̀ wá Ìsá ó ti yá. Nánú wa sọ̀rọ̀ láàyè àmọ́nà mi láàyè wá sí hajj bí àná mùsùlùmí. Amanna billah ọlọ́wọ́ alára sí Ọlọ́run àwọn alára sí ẹ̀sìn lára rẹ̀ Ìsá. Hajj bí àná mùsùlùmí. Ọlọ́gbọ́ wáṣí àti àná mùsùlùmí. Rabbana amanna bima anzalta. anzalna wa attaba'na ar-rasula faktubna tí wọ́n ń ṣe òun wọ́n ń pè tó tóbi tọ́lọ̀ ń gbé tóbi wọ́n ń gbé tóbi ní anígbàgbọ́ pẹ̀lú tọ́lọ̀ sọ̀kalẹ̀ yìí ìwọ Ìsá. Attaba'na ar-rasul. a ti tẹ̀lé ọ ìwọ òjíṣẹ́ yìí á tẹ̀lé ọ. faktubna as-shahidin. faktubna as-shahidin wọ́n bá mú sọ àdáwà rẹ̀ àkọ́kọ́ wọ́n kọ́ wá pọ̀ mọ́ náà ni. torí pé wọ́n rán ní tó tóbi tọ́lọ̀ ń gbé tóbi wọ́n gbé tóbi. àwọn yóò á sí ìlànà ìrànlọ́wọ́. tí Ọlọ́run ni tí yẹ tí Ọlọ́run tá fi tóbi kì í wá látàdì nìkan lẹ́yìn àti Ọlọ́run yóò wá látọ̀dọ̀ èèyàn méjì yóò wá látọ̀dọ̀ akọ yóò wá látọ̀dọ̀ abo tí tóbi ọ̀sẹ̀sẹ̀ wá jáde ìjọsíwájú mọ̀mínú. wàlá kọ́ni kàrà kí náà lè ìdáná mi sùn lálákì mi sí. máa tó. ثم جعلنا نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Iṣẹ́ ọlọ́wọ́ bá ní àmọ́ mú látara kó àtàbó fún ìwà tọ̀rọ̀ yìí ọwọ́ dá wá dẹ̀dá ètò
wá ní pèsè ọlọ́run bá kí wá ní títóbi ibẹ̀ ìgbà tá a jáde látara ìyá àti bàbá ọlọ́run fọ́ọ̀mù wa ó bẹ̀rẹ̀ sí látọ̀dọ̀ bàbá ó gbé sínú ìyá láti inú ìyá a bẹ̀rẹ̀ sí dàgbà 41 days àkọ́kọ́ 41 days èkejì 41 days ẹ̀kẹta ọwọ́ àdẹ̀dá ẹ̀yàn ọwọ́ àdìbà tabarakallah tabarakallah àṣà láti kí ní àwọn olè sára má yọ àzìmọ̀ sọ. sáyé aláìbá iná mi tẹ́kí wà lẹ́kọ̀ọ́. Ọlọ́run fún rẹ̀ ìtọ́dá tó tóbi yọ máa ṣe sára sí kí ẹ kíyèsí ìtóbi ádámà òun lọ́la ṣe sára sí kí ọjọ́ pé yá yọ lẹ́yìn náà àmánu. ìdádú ní àlìsọ láti mi ìyàwó mi ní jùmọ̀ láti fàṣẹ àwọn ìlà àti kiri ńlá pọ̀tàrù lùbẹ̀ àdáàdìbò bẹ̀rẹ̀ ńlágbó. Ismaila ọlọ́run ti sára sí ó ní ìmọ̀nà ajá lè bẹ́ẹ̀ tán.